Koiki Media bringing the work closer to other steps. Today being the 1st of June 2025. A wà ní ìlú Àtànọ̀tà. Ẹ má bínú, gbogbo alamọ bí location náà ṣe rí network òun ló ń jẹ́ kó máa di àbá kan. Ẹ má bá wa ká lọ.
Koiki Media bringing the world closer to your doorstep. Today being the date of 1st of June 2025. Happy New Month, everyone. A wà níbi ọdún Ifá ní ìlú Àtàn Ọ̀tà. Wa gbogbo wa la mọ̀ pé bí oníṣẹ̀ṣe bá ń ṣe tiẹ̀ Koiki Media máa débẹ̀. Bí Mùsùlùmí bá ń ṣe tiẹ̀ Koiki Media máa débẹ̀. Bí Kìrìsìtẹ́nì bá ń ṣe tiẹ̀ Koiki Media máa débẹ̀. Because we are international media and we are also a journalist, so I go against any kankan. Ṣùgbọ́n à ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ níbi ọdún Ifá lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Àtàn Ọ̀tà. Koiki Media bringing the world closer to your doorsteps. Òun náà ń ṣe ọdún nínú kò sí ọdún kọ́ mi kó máa bọ̀ wá bá mi bí. Ó ṣe fẹ́ ló bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀. Kálọ̀ ọ̀gá ẹ̀ kálọ̀ ọ̀gá ẹ̀. Ọ̀nà mọ́nà tó dé ọ̀run làwà tó dé ọ̀run bọ́lá ní.